Kí lorúkọ rẹ̀? Kí lorúkọ Olúwa? Ọlọ́run Mósè. Ọlọ́run Mósè o. Ìyanu, ìyanu. Kí lorúkọ Ọlọ́run? Kí lorúkọ Jésù? Kí lorúkọ rẹ̀? Ọlọ́run Mósè o. Ní orúkọ Jésù, mo fi tayọ̀tayọ̀ kí wa káàbọ̀ sórí ètò wákàtí ìyanu tó ń wáyé láti iléeṣẹ́ DNC rédíò tó gúnlẹ̀ sí ìlú Dallas ní ìlú Amẹ́ríkà. Orúkọ mi ni Gideon Òjó. Mo fi àkókò yìí kí gbogbo àwa olùfẹ́ àdúrà àti gbogbo àwa olùfẹ́ ètò wákàtí ìyanu káàbọ̀ lónìí. Ọlọ́run yóò dúró tì wá, yóò gbọ́ àdúrà wa, yóò sì pẹ̀lú wa ní orúkọ Jésù. Ní pàtàkì jùlọ, mò ń kí wa pé a kú àsìkò lẹ́ǹtì tí a wà, tí a ń gba àwẹ̀ sí Ọlọ́run, tí a sì ń gba àdúrà sí. Ọlọ́run yóò gbọ́ àdúrà wa. Bí a ṣe ń jẹ́ olóòótọ́ sí, Ọlọ́run yóò fi àánú rẹ̀ hàn, yóò sì gbóhùn ẹ̀bẹ̀ wa. Ọwọ́ agbára rẹ̀ kò ní fi wá sílẹ̀. Níwájú rẹ̀ là wà, níwájú rẹ̀ là wà, a fẹ́ rí ọ. Níwájú rẹ̀ là wà, Jésù, a fẹ́ rí ọ. Bàbá, níwájú rẹ̀ là wà, níwájú rẹ̀ là wà, a fẹ́ rí ọ. Níwájú rẹ̀ là wà, níwájú rẹ̀ là wà, Jésù, a fẹ́ rí ọ. Ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù, Bàbá, a gbé yín ga o, a yìn yín lógo fún ọwọ́ agbára yín, fún àánú yín, fún ààbò yín, fún gbogbo tẹ́ ń ṣe. Bàbá, ẹ wá gbọpẹ́ wa. A gbé yín ga pé ẹ tún fún wa ní àǹfààní mìíràn láti rí ọjọ́ tòní, láti wà láyé àti láti wà láàyè, pàápàá jùlọ láti jẹ́ olùbápín nínú ètò wákàtí ìyanu lónìí. Bàbá, ẹ gbọpẹ́ wa. Jésù, ẹ gbà yín wa. A wá fi wákàtí ìyanu a fi lé yín lọ́wọ́. Ní orúkọ Jésù, bàbá, ẹ wá gbàkóso. Ẹ máa bá wa lọ. Ẹ wọ́ agbára yín, ẹ sọ̀kalẹ̀ sáàárín wa. Agbára mímọ́ yín, ẹ sọ̀kalẹ̀ sáàárín wa. Ẹ̀yin níbi tí ẹni méjì àbí mẹ́ta tí wọ́n bá ti wà, ẹ̀yin yóò wà níbẹ̀ pẹ̀lú wọn. Ẹ̀yin yóò sì gbọ́ àdúrà wọn. A fẹ́ kí ẹ gbọ́ àdúrà wa lónìí, kí a sì rí ìyanu gbà. Bàbá, ẹ wá ṣe bẹ́ẹ̀. Alágbára, ẹ ṣe bẹ́ẹ̀. Gbogbo etí tó ń gbọ́ ètò wákàtí ìyanu níbikíbi tí wọ́n wà, wọ́n gbà yín gbọ́. Ní orúkọ Jésù, ọwọ́ agbára yín, ẹ sọ̀kalẹ̀ sínú ayé wa. Bàbá, ẹ gbọ́ àdúrà wọn. Ẹ wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa nínú ètò yìí. Ẹ wà pẹ̀lú wa. Ohun gbogbo tá a ṣe, ẹ jẹ́ kó ti ọ̀dọ̀ yín wá lẹ́sẹẹsẹ. Níkẹyìn ohun gbogbo, ká lè máa yìn yín lógo ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Bàbá, níwájú rẹ̀ là wà, níwájú rẹ̀ là wà, a fẹ́ rí ọ. Níwájú rẹ̀ là wà, Jésù, a fẹ́ rí ọ. A fẹ́ rí Ọlọ́run lónìí. A fẹ́ rí ọwọ́ agbára rẹ̀. A fẹ́ rí ìyanu rẹ̀. Ọlọ́run yóò ṣe bẹ́ẹ̀ fún wa ní orúkọ Jésù. Kí a tó tẹ̀síwájú, ohunkóhun tí a bá ń ṣe, jẹ́ kí a gbé sẹ́gbẹ́ kan láti gbọ́ ti Ọlọ́run fún wákàtí kan. Ọlọ́run yóò san padà fún wa ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà. Ètò wákàtí ìyanu jẹ́ àkókò ìbùkún, torí náà jẹ́ kí a gba ìbùkún tiwa lónìí. Fún àǹfààní àwọn tí ń gbọ́ ètò wákàtí ìyanu fún ìgbà àkọ́kọ́, ètò wákàtí ìyanu jẹ́ ètò tí Ọlọ́run ti kala rẹ̀ gbé kalẹ̀ láti máa bùkún fún wa, láti jíhìnrere Jésù Kristi àti láti gbé orúkọ Ọlọ́run ga. Ètò wákàtí ìyanu ó máa ń wáyé ní gbogbo ọjọ́ Sátidé. Àtúntẹ̀ rẹ̀ sì máa ń wáyé ní ọjọ́ Sunday. Ní ọjọ́ Sátidé, fún àwọn tó wà ní Amẹ́ríkà, Central Time ní aago 10 ní òwúrọ̀. Ní Eastern Time ní Amẹ́ríkà ní aago 11 ní òwúrọ̀.
ní ọjọ́ sátidé kan náà àwọn tí ó wà ní Nàìjíríà àti ní London wọ́n ń gbọ́ ètò wákàtí ìyanu ní aago 5 ìrọ̀lẹ́. Torí náà jẹ́ kí a fi sọ́kàn. Àwa tí a bá ní àǹfààní láti gbọ́ ètò wákàtí ìyanu ní ọjọ́ sátidé, a ní àǹfààní láti gbọ́ àtúntẹ̀ rẹ̀ ní ọjọ́ Sunday. Ní ọjọ́ Sunday ní Central Time ní Amẹ́ríkà aago 10 kan náà ni. Ní Eastern Time aago 11 ní ọjọ́ Sunday. Àwọn tó wà ní Nàìjíríà àti London ní aago 5 ní ìrọ̀lẹ́ ní ọjọ́ Sunday ní àtúntẹ̀ ètò wákàtí ìyanu máa ń wáyé. Ètò wákàtí ìyanu ń wáyé láti Distinct Radio. Distinct Radio jẹ́ rédíò íńtánẹ́ẹ̀tì. Torí náà a ní àǹfààní láti gbọ́ ètò wákàtí ìyanu àti gbogbo àwọn ètò tó ń wáyé lórí DNC Radio ní oríṣiríṣi ọ̀nà. Ọ̀nà àkọ́kọ́ tí a fi lè gbọ́ àwọn ètò tó ń lọ òun ni nípa lílo tẹlifóònù wa, ìyẹn ẹ̀rọ alágbèéká àbí ẹ̀rọ alágbèésílẹ̀ nínú ilé wa. Tí a bá fẹ́ lo tẹlifóònù wa, nọ́mbà tí a ó pè òun ni 857-232-0137. Tí a bá ti pe nọ́mbà yìí, a ó já sí orí Distinct Radio. Ní wákàtí tí a ti sọ fún wa, a máa gbọ́ ètò wákàtí ìyanu. Lẹ́ẹ̀kan sí nọ́mbà náà ni 857-232-0137. Àwa tí a bá sí ní Amẹ́ríkà, a ó fi code number ìlú tí a wà sí. A wá tẹ 857-232-0137. Bákan náà a lè gbọ́ ètò wákàtí ìyanu àbí Distinct Radio nípa lílo àwọn device wa, bóyá iPad wa ni, tablet wa ni, mini tablet ni àbí smartphone wa. Èyí tó ń kó jẹ́ ohun tí a ní láti ṣe ni pé a fi application sí tí a mọ̀ sí TuneIn application. TuneIn application. Tí a bá ti fi TuneIn application sórí device wa, a wá DNC Radio. Níbẹ̀ ni a ó ti máa gbọ́ àwọn ètò tí a bá fẹ́. Bákan náà a lè gbọ́ àwọn ètò wákàtí ìyanu lórí wẹ́bsáìtì radio station wa, ìyẹn ni www.distinctradio.com. Lẹ́ẹ̀kan sí www.distinctradio.com. Tí a bá ti tẹ̀ báyẹn, a ó já sí Distinct Radio. Ní àwọn wákàtí tí a ti sọ fún wa, a máa gbọ́ ètò wákàtí ìyanu. Bákan náà àwa tí a bá fẹ́ gbọ́ àwọn àtúntẹ̀ àwọn ẹ́písòdù ti wákàtí ìyanu tí a ti ṣe kọjá, a lè lọ sí orí íńtánẹ́ẹ̀tì wa lórí YouTube. A ó tẹ wákàtí ìyanu láti ọwọ́ Gideon Nujo. Àwọn ètò wákàtí ìyanu tí a ti ṣe kọjá, àwọn ẹ́písòdù tó ti kọjá, a ó rí wọn níbẹ̀. Bákan náà à ń fẹ́ àwọn olùgbọ̀wọ́ fún ètò wákàtí ìyanu. À ń fẹ́ àwọn tí yóò ràn wá lọ́wọ́ nípa pípolówó ọjà àbí polówó ìjọ wa àbí polówó iṣẹ́ wa, àbí tí a bá ní ìkéde tí a fẹ́ ṣe. Owó kékeré báyìí ni àwọn olóòtú yóò gbà lọ́wọ́ wa láti bá wa kéde ètò wa. Nípa ṣíṣe bẹ́ẹ̀, a máa gbé iṣẹ́ Ọlọ́run lárugẹ. Ètò wákàtí ìyanu ó jẹ́ ètò tí a fi ń kéde ìrere Jésù Kristi. A sì ń fẹ́ ìrànlọ́wọ́ nípa ti owó. Tí a bá fẹ́ ṣe ìrànlọ́wọ́, tí a fẹ́ polówó ọjà wa, ẹ jẹ́ kí a ké sí ọ̀gbẹ́ni KC Badru. Àwọn ni wọn yóò bá wa sọ̀rọ̀. Owó kékeré báyìí ni wọn yóò sì bá wa sọ̀rọ̀ nípa rẹ̀. Nọ́mbà wọn ni 952-212-6527. Lẹ́ẹ̀kan sí 952-212-6527. A sì lè pè 203-275-7120 àbí kí a lọ sí wákàtí ìyanu @gmail.com. Bí a ṣe ń ṣe bẹ́ẹ̀, Ọlọ́run yóò bùkún fún wa, yóò sì yà wá lẹ́nu ní orúkọ Jésù. Kò sẹ́ni tí ó ń bá Ọlọ́run ṣòwò tó ń pàdánù. Torí náà à ń fẹ́ olùgbọ̀wọ́ fún ètò wákàtí ìyanu. Lónìí lórí ètò wákàtí ìyanu, orí ọ̀rọ̀ tí a máa gbé yẹ̀wò òun ni ṣe ìyanu tèmi. Ṣe ìyanu tèmi. Bí o ti ń retí lọ́tùn lósì ló ń rí ìyanu Ọlọ́run, ṣùgbọ́n ìyanu tí wọ́n ń fẹ́ tó ń gbé ọkàn lé Ọlọ́run lọ́wọ́ kò tí ì dé sí ọ. Ṣùgbọ́n òun fẹ́ ìyanu pàtàkì kan. Lónìí ló máa ké pe Ọlọ́run. A máa gbàdúrà sí Ọlọ́run pé ìwọ Ọlọ́run wá ṣe ìyanu tèmi. Ọlọ́run yóò sì ṣe ní orúkọ Jésù. Nígbà tí a bá padà,
a máa tẹ̀síwájú lórí ètò wákàtí ìyanu. Possibility ṣe bẹ́yìn ló jẹ́ ó possible. Ohun tẹ́ ṣe láyé mi bó ṣe nìyàn ni wá ti ṣèrègùn. Ibi táyé lè rò pé mi ò lè dé lógún ọdún. Mo lọ mọ́ wọn lára ìgbéjà Ọlọ́run ti gbogbo. Mo dúpẹ́ mo pé mi wá Ọlọ́run rẹ̀. Torí pé ẹni tó ti kú ṣe báwọn náà ló ti tán fún. Àwa tá a wà láàyè ó yẹ ká fi ìfọ́lùwà. Èmi erùpẹ̀ tó dá láwòrán ara rẹ̀, nínú mo lè ka inú oore rẹ̀. Ọlọ́run ẹlẹ́dá wa, ọmọládé àlàáfíà, ìwọ nìkan lọ́pẹ́ tọ́ sí, Ọlọ́run ológo jùlọ. Ọ̀pọ̀ lájọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí tí wọ́n ti ṣàkó lọ, Olúwa èlé nìkan dúpẹ́ oore rẹ̀. Mo dúpẹ́ o bàbá, èmi mo pẹ́ wá, èmi wá ọ̀run lórí ọ̀fẹ́, èmi táráyé ti rògbìn. Torí ẹni tó ti kú ṣe báwọn náà ló ti tán. Àwọn náà ló ti tán fún Ọlọ́run. Àwọn táwọn láyé tó yẹ ká fi Olúwa. Èmi erùpẹ̀ tó dá láwòrán ara rẹ̀. Mélòó mo lè kà nínú oore rẹ̀. Bàbá ẹ ṣé, Jésù ẹ ṣé, fúnre tẹ́ ṣe fún mi. Bàbá ẹ ṣé, Jésù ẹ ṣé, fúnre tẹ́ ṣe fún mi. Distinct Furniture tó ti gbára mi wọ̀lú iléeṣẹ́ alálùbáríkà tí ń ta fọ́nítọ̀ gbàlódé tó bòde òní mu tó sì lálòpẹ́ bíi sofas, sectionals, beds, dining set, Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ. Gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá fọ́nítọ̀ tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín ẹ má wulẹ̀ sòpò jìnnà. Distinct Furniture ní ẹ ká lọ online shopping wà ní Distinct Furniture ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net. àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ ẹ pè Distinct Furniture lórí fóònù wọn 952-212-6527 kẹ̀sì darapọ̀ mọ́ gbòye tí ń jàǹfààní fọ́nítọ̀ gbàlódé pẹ̀lú owó pọ́ọ́kú lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ́rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct Furniture 952-212-6527 Distinct Furniture inú létò rẹwà lélẹ́dùmarè ń gbé. Ẹ káàbọ̀ padà sórí ètò wákàtí ìyanu abala ọpẹ́ òun ni a wà. Gẹ́gẹ́ bí ìṣe wa láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé òun ni ó dá wa, òun ni ó pa wá mọ́, ọwọ́ agbára rẹ̀ òun ni a fi ń mí. Tìrẹ lèmi ṣe, mo ti gbóhùn rẹ̀, ó sọ ìfẹ́ rẹ̀ sí mi, ṣùgbọ́n mo fẹ́ǹdé lápá ìgbàgbọ́ kí n lè túbọ̀ sún mọ́ ọ. Fà mí mọ́ra Olúwa sí bàgbélébú tó kù. Fà mí mọ́ra Olúwa sí bẹ̀jẹ̀ rẹ̀ tó níye. Yà mí sí mímọ́
fún iṣẹ́ tirẹ̀ nípa oore ọ̀fẹ́ rẹ̀. Jẹ́ kí n fi ọkàn ìgbàgbọ́ wòkè kí ìfẹ́ mi tẹ̀ sí tirẹ̀. Fà mí mọ́ra Olúwa sí bàgbélébùú tó kù. Fà mí mọ́ra Olúwa sí bẹ̀jẹ̀ rẹ̀ tó níye. Jẹ́ ká máa gbé Ọlọ́run ga, ká máa gbé orúkọ Ọlọ́run ga, ká máa yìn lógo fún ìṣẹ́nu àánú rẹ̀ nínú ayé wa. Ọlọ́run lánàá, Ọlọ́run lónìí, Ọlọ́run títí ayé. Ọlọ́run kò yí padà, ọwọ́ agbára rẹ̀ kò yí padà. Òun ló ń pa wá mọ́. Ẹ máa gbé e ga, ẹ máa gbé e ga, ẹ máa sọ pé ó ṣeun, ẹ máa sọ pé ó ṣeun, ẹ máa yìn lógo ní gbogbo ọ̀nà wa. Ibi tó ti ń yà wá lẹ́nu, ó pa wá mọ́, ó dá wa sí. A wà láyé àlàáfíà pípé. A ò sí nílé ẹjọ́, a ò sí nílé ìwòsàn, a ò sí nínú accident. Ibi tó ń wà ńlá wa, ó pa wá mọ́, ó fún wa lóúnjẹ, ó fún wa nílé, ó fún wa láyọ̀. Ẹ máa gbé e ga. Ó ṣeun bàbá, bàbá ó máa ṣeun, Jésù ó ṣeun, Ọlọ́run mi ó ṣeun bàbá, ó ṣeun. Ó ṣeun bàbá, bàbá ó máa ṣeun, Jésù ó ṣeun, Ọlọ́run mi ó ṣeun bàbá. Mo dúpẹ́ ó ṣeun bàbá, bàbá ó máa ṣeun, Jésù ó ṣeun, Ọlọ́run mi ó ṣeun bàbá. Ẹ máa sọ pé ó ṣeun, ẹ máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ẹ máa yìn lógo. Kò sí ohun tí a lè fi fún Ọlọ́run bí kò ṣe ọpẹ́ wa. Ọpẹ́ wa, ó yẹ kí ọpẹ́ kí ó máa kún ẹnu wa nígbà gbogbo. Ẹ máa gbé Ọlọ́run ga, ẹ máa yìn lógo. Òun ni ọba tó dá wa sí. Ọlọ́run wa ni, kò fi wá sílẹ̀ nígbà kan. Ọwọ́ agbára rẹ̀ kò fi wá sílẹ̀. Ẹ máa gbé ga, ẹ máa yìn lógo, ẹ máa gbé ga, ẹ máa yìn lógo. Ẹ máa sọ fún Ọlọ́run pé ó ṣeun bàbá, ó ṣe alágbára, ó ṣe. Ẹ máa gbé ga, ẹ máa yìn lógo fún gbogbo tí ó ń ṣe fún wa. Ìtí a rí, ìtí a ò rí. Ẹ máa gbé ọwọ́ Ọlọ́run ga fún gbogbo tó ń ṣe fún wa. Ìní máa dúpẹ́, ṣe ní máa dúrà o, àìníye lóore Jésù. Ṣe ní máa dúpẹ́ o bàbá, ṣe ní máa dúpẹ́, ṣe ní máa yìn ọ́ o, àìníye lóore Jésù. Ṣe ní máa dúpẹ́ o bàbá, ṣe ní máa dúpẹ́, ṣe ní máa yìn ọ́ o, àìníye lóore Jésù. Ṣe ní máa dúpẹ́ o bàbá. Ẹ máa gbé ga, máa yìn lógo, máa gbé ga, máa yìn lógo fún iṣẹ́ àánú rẹ̀ ní orí rẹ̀, lórí ẹbí rẹ̀. Kò fi wá sílẹ̀, kò jẹ́ kí ó pòfo, kò jẹ́ kí èṣù kó láyè nínú ayé rẹ̀. Máa gbé Ọlọ́run ga, máa gbàgbọ́ gbóhùn kan ló lè ṣe. Gbé ga, gbé ga, máa gbé ga. Èló ni mo san fún ọba ògo, èló ni Jésù mi gbà. Èló ni mo san fún ọba ògo, fún oore rẹ̀ lórí mi. Alpha, Omega, Alpha, Omega. You are worthy of my praises today. You are worthy of my praises today. Alpha, Omega, Alpha, Omega. Ìwọ ni mo fi yìn fún o Bàbá. Ìwọ ni mo fi yìn fún o Bàbá. Alpha, Omega. Ìwọ ni mo fi yìn fún o Bàbá. Ìwọ ni mo fi yìn fún o Bàbá. Ìwọ ló yẹ, ìwọ ló yẹ, ìwọ ló yẹ láti gba ògo. Ìwọ ló yẹ, ìwọ ló yẹ, ìwọ ló yẹ láti gba ògo. Ẹ máa gbé Ọlọ́run ga, òun ló yẹ láti gba ògo. Òun ló wà níbẹ̀ fún wa nígbà gbogbo.
ẹ máa gbé ga, ẹ máa gbé ga. Bíbélì wípé ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wo lórí, èmi yóò sì fún yín ní ìsinmi. Ọlọ́run nìkan ló lè fún wa ní ìsinmi. Òun ló pa wá mọ́, òun ló dá wa sí títí di àkókò yìí. Bíbélì ìwé Dáfídì orí 121 ẹsẹ̀ kínní àti ẹsẹ̀ kejì ó ní, èmi yóò gbé ojú mi sókè, níbo ni ìrànlọ́wọ́ mi yóò wà? Ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ Ọlọ́run wá. Ìrànlọ́wọ́ Ọlọ́run, ìrànlọ́wọ́ wa ó ti ọwọ́ Ọlọ́run wá. Nígbà tí a bá ti gbé ojú wa sókè, òun ni ó ń ṣe ìyanu fún wa. Gbogbo ìrànlọ́wọ́ tí à ń rí láti ọ̀dọ̀ Ọlọ́run ni. Torí náà jẹ́ ká máa gbé ga, ká máa yìn lógo, ká máa gbé ga. Orin Dáfídì orin 136 ẹsẹ̀ kìíní ó ní, ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣeun, torí tí àánú rẹ̀ dúró láéláé. Àánú Ọlọ́run dúró láéláé ní gbogbo ìgbà. Àánú rẹ̀ òun ló gbé wa ró. Àánú rẹ̀ òun ni kò jẹ́ ká ṣubú. Àánú rẹ̀ òun ló jẹ́ ká rí ọjọ́ òní. Torí náà ẹ máa gbé Ọlọ́run ga, yìn Ọlọ́run lógo, orúkọ mímọ́ rẹ̀ ló sì máa gbé ga fún àánú rẹ̀ tí ó fi mú ọ dúró títí di ọjọ́ òní. Ìwé orin Dáfídì kan náà orí 100 ẹsẹ̀ 4 ó ní, ẹ lọ sí ẹnu ọ̀nà rẹ̀ tí ẹ̀yin ti ọpẹ́ àti sí àgbàlá rẹ̀ pẹ̀lú ìyìn. Torí náà jẹ́ ká máa yìn lógo, ẹ ká máa gbé ga. Ọlọ́run ń fẹ́ ìyìn wa, ó ń retí kí a dúpẹ́, ó ń retí kí a fi ìyìn fún òun. Kò sí ohun tí a lè fún Ọlọ́run yàtọ̀ sí kí a dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ máa gbé ga, ẹ máa gbé ga, ẹ máa gbé ga. Ọpẹ́ mi kò ì tó, ojoojúmọ́ ni ó máa dúpẹ́. Ọpẹ́ mi kò ì tó, ojoojúmọ́ ni ó yìn bàbá. Ọpẹ́ o, ọpẹ́ mi kò ì tó, ojoojúmọ́ ni ó máa dúpẹ́. Ọpẹ́ mi kò ì tó, ojoojúmọ́ ni ó máa yìn. Ẹ ká máa gbé ga fún oore rẹ̀ lórí wa lójoojúmọ́. Ẹ máa gbé ga. Kò sẹ́ni tí ó lè yìn Ọlọ́run bí kò ṣe àwa tá a jẹ́ alààyè. Ọlọ́run ló jẹ́ ká wà títí di ọjọ́ tòní. Òun ló gbé wa ró. Ọwọ́ agbára rẹ̀ òun ló fi ń dì wá mú. Ẹ máa gbé ga, ẹ máa yìn lógo. Pàápàá jùlọ fún ọjọ́ tòní, ẹ yìn Ọlọ́run lógo, torí pé yóò ṣe ìyanu tiwa fún wa. Ìyanu tiwa tá a ti ń ṣe, tí a ti ń retí, Ọlọ́run yóò ṣe fún wa. Ẹ máa gbé ga, ẹ máa yìn lógo, ẹ máa gbé ga, ẹ máa gbé ga. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Mélòó ni wọ́n kà nínú ọrẹ
síbẹ̀síbẹ̀ sẹ́ mo dúpẹ́ Olúwarun ṣe. Ẹ̀gbọ́n, ìgbà tí mo fẹ́ bẹ̀rẹ̀, àwọn kan sọ pé kí lè lé ìfẹ́ dá. Wọ́n lè wọlé yìí, níbo lẹ ti gbọ́ rí? Ṣé wọ́n lẹ nínú gospel? Àwọn kan sọ pé nonsense, àwọn kan sọ pé mo stupid, ṣùgbọ́n Olúwarun ṣe. Bí à ń jẹ ni ká máa rọ́jú. Torí ojú tó ń mú ṣe àkọ́kú kọ́. Bàbá ti ní Jésù, ohun tó lé àtẹ̀rọ. Ìgbà tí ò sẹ́bí, tí ò sára, ẹni tí mo gbọ́kànlé tún lọ. Distinct Furniture tó ti gbára mi wọ̀lú iléeṣẹ́ alálùbáríkà tí ń ta fọ́nítọ̀ gbàlódé tó bóde òní mu tó sì lálòpẹ́ bíi sofas, sectioners, beds, dining set, Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ. Gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá fọ́nítọ̀ tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín ẹ má wulẹ̀ sòpò jìnnà. Distinct Furniture ní ẹ ká lọ online shopping wà ní Distinct Furniture ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net. àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́. ẹ pè Distinct Furniture lórí fóònù wọn 952-212-6527 kẹ̀sì darapọ̀ mọ́ gbòyè tí ń jàǹfààní fọ́nítọ̀ gbàlódé pẹ̀lú owó pọ́kú. lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ́rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct Furniture 952-212-6527. Distinct Furniture inú létò rẹwà lélẹ́dùmarè ń gbé. ṣe ìyanu tèmi fún mi Olúwa, ṣe ìyanu tèmi fún mi. Orí ọ̀rọ̀ tí à ń gbéyẹ̀wò lónìí ni tí a ó sì máa gba àdúrà lé lórí. Mi ò mọ ìyanu tí ò ń retí kí Ọlọ́run kí ó ṣe fún ọ. Ọlọ́run kan ló lè ṣe, ẹlòmíràn kò lè ṣe. Ó sì gbàdúrà pé Ọlọ́run tó ń gbàdúrà yóò gbàdúrà rẹ lónìí. Ìyanu tó ń retí lọ́wọ́ Ọlọ́run yóò ṣe ní orúkọ Jésù. Ohun tí a ní láti ṣe ni kí a gbé ọkàn wa lé Ọlọ́run, ká máa wo Ọlọ́run, ká ní ìgbàgbọ́ nínú rẹ̀. Yóò sì ṣe fún wa ní orúkọ Jésù. A ó tètè ṣe àyàkà nínú ìwé iṣẹ́ àwọn apọ́stólì. A ó sì rí iṣẹ́ ìyanu tí Ọlọ́run ṣe níbẹ̀. Iṣẹ́ àwọn apọ́stólì, a ó máa ka orí 3 láti ẹsẹ̀ 1 sí dé bí ẹsẹ̀ 9. Ǹjẹ́ Pétérù òun Jòhánù jùmọ̀ gòkè lọ sí tẹ́ḿpìlì ní wákàtí àdúrà tí ń ṣe wákàtí 9 ọjọ́. Wọ́n sì gbé ọkùnrin kan tí ó yarọ láti inú ìyá rẹ̀ wá, tí wọ́n máa ń gbé kalẹ̀ lé ojoojúmọ́ lé ẹnu ọ̀nà tẹ́ḿpìlì tí à ń pè ní dáradára, láti máa ṣagbe lọ́wọ́ àwọn tí ń wọ inú tẹ́ḿpìlì lọ. Nígbà tí ó rí Pétérù òun Jòhánù bí wọ́n ti ń fẹ́ wọ inú tẹ́ḿpìlì, ó ń ṣagbe. Pétérù sì tẹjú mọ́ pẹ̀lú Jòhánù, ó wí, wò wá. Ó sì fiyèsí wọn, ó ń retí àti rí nǹkan gbà lọ́wọ́ wọn. Pétérù wí pé, fàdákà àti wúrà èmi kò ní, ṣùgbọ́n ohun tí mo ní èyí ni mo fi fún ọ. Ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, dìde kí o sì máa rìn. Ó sì fà á lé ọwọ́ ọ̀tún, ó sì gbé e dìde lójú kan náà. Ẹsẹ̀ rẹ̀ àti egungun kókósẹ̀ rẹ̀ sì mókun. Ó sì ń fò sókè, ó sì dúró, ó sì bẹ̀rẹ̀ sí rìn. Ó sì ń bá wọn wọ inú tẹ́ḿpìlì lọ. Ó ń rìn, ó sì ń fò, ó sì ń fi ìyìn fún Ọlọ́run. Gbogbo ènìyàn sì rí
ó rìn ó sì yin Ọlọ́run. A rí pé iṣẹ́ Ọlọ́run, iṣẹ́ ìyanu tí Ọlọ́run ti ọwọ́ Pétérù àti Jòhánù ṣe ní a rí pé iṣẹ́ ìyanu Ọlọ́run ó wà fún gbogbo ènìyàn. Iṣẹ́ ìyanu Ọlọ́run ó wà fún gbogbo ènìyàn. A rí pé agbára ẹ̀mí mímọ́ Ọlọ́run ó bẹ̀rẹ̀ iṣẹ́ ìyanu àkọ́kọ́ èyí tí Pétérù tí yóò ṣe pẹ̀lú ọwọ́ agbára ẹ̀mí mímọ́ Ọlọ́run ni. Tí a bá ní ọwọ́ agbára ẹ̀mí mímọ́ Ọlọ́run nínú ayé wa, kò sí ohun tí a kò lè ṣe, kò sí ohun tí a kò lè ṣe. A rí pé ọkùnrin tí ó yarọ yìí, kí ni ìtumọ̀ ìyarọ? Tá bá ń sọ ìyarọ ó túmọ̀ sí ẹ̀ṣẹ̀. A rí pé arákùnrin yà sọ pé ó ti yarọ láti inú ìyá rẹ̀ wá. Ìyẹn ni pé ẹ̀ṣẹ̀, gbogbo wa láti ní ẹ̀ṣẹ̀ láti inú ìyá wa wá. Torí ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ tí àwọn baba ńlá wa Ádámù àti Éfà tí wọ́n ti ṣẹ̀, ó mú ẹ̀ṣẹ̀ wá sí ayé ẹnìkankan, mú ẹ̀ṣẹ̀ wá sínú ayé ẹnìkankan. Nínú ìwé Psalm 51 orí 5, ó ní nínú àìṣedédé lé a gbé bí mi, àti nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi sì lóyún mi. Gbogbo wa ni a wà nínú ìyarọ. Ọlọ́run nìkan ni ó lè gbé wa dìde. Ọlọ́run yóò gbé wa dìde nínú ìyarọ wa lónìí ní orúkọ Jésù. A rí pé ìyarọ arákùnrin yìí ó pín sí oríṣi méjì. Ìyarọ àkọ́kọ́ ó ní pé ó yarọ nípa ti ara, kò lè rìn. Ó yarọ nípa ti ara. Gẹ́gẹ́ bí ìwọ náà ṣe yarọ nípa ti ara, tí o lè gbégbésẹ̀, ojú kan náà ló wà, o lè lọ síbi kankan. Lónìí yìí Ọlọ́run yóò ṣe ìyanu tirẹ̀, yóò sì dìde, ó yin Ọlọ́run lógo ní orúkọ Jésù. Arákùnrin ó tún yarọ nípa ti ẹ̀mí. A ní ó wà níwájú tẹ́ḿpìlì. A máa ń gbé wá síwájú tẹ́ḿpìlì lójoojúmọ́. Ìyẹn ni pé kò ní agbára láti wọnú tẹ́ḿpìlì láti jẹ́sìn sí Ọlọ́run. Ó mú kó yarọ nípa ti ẹ̀mí. Gbogbo ìyarọ ìtóhùn kò jẹ́, ìyarọ tẹ̀mí ni, ìyarọ tara ni. Lórúkọ Jésù Ọlọ́run yóò wò ọ́ sàn, yóò gbé ọ dìde lónìí ní orúkọ Jésù. A rí pé arákùnrin yìí ó wà níbi tó yẹ kó wà ní àkókò tó yẹ kó wà níbẹ̀. Òun ló jẹ́ kó rí ìyanu gbà. Ó wà níbi tó yẹ kó wà. Mo gbàdúrà lónìí pé Ọlọ́run yóò gbé wọn náà síbi tó yẹ kó wà. Ó wà níbi tó yẹ kó wà lásìkò tó yẹ kó wà níbẹ̀ láti gba ìyanu tirẹ̀ lónìí ní orúkọ Jésù. Ìdí nìyí tí a máa ń sọ fún wa pé ibi tí àpéjọpọ̀ àwọn ènìyàn bá wà, a rí pé arákùnrin yìí ó súnmọ́ ibi tí ìyanu yóò ti ṣẹlẹ̀ sí. Kò síbi tí Ọlọ́run kò ti lè ṣe ìyanu. Kò síbi tí Ọlọ́run kò ti lè ṣe ìyanu. Nínú ẹsẹ̀ 3 ó wí pé nígbà tí ó rí Pétérù òun Jòhánù bí wọ́n ti ń fẹ́ wọ inú tẹ́ḿpìlì, ó ń ṣagbe. Ẹni pé a ò gbọ́dọ̀ dákẹ́. A ò mọ ẹni tí Ọlọ́run yóò lò fún wa láti ṣe iṣẹ́ ìyanu nínú ayé wa. Torí náà a ò gbọ́dọ̀ dákẹ́. A rí pé arákùnrin yìí ó mọ ohun tóun nílò. Ó sì ń béèrè fún àánú. Àwa náà láti béèrè fún àánú lọ́wọ́ Ọlọ́run. Pétérù sì tẹjú mọ́ ọ pẹ̀lú Jòhánù. Ó ní wò wá, ó sì fiyè sí wọn. Ó ń retí àti rí nǹkan gbà lọ́wọ́ Ọlọ́run. Ó fiyè sí wọn. Ìyẹn ni pé ó ń wò wọ́n. Ìwọ náà ní láti máa wo Ọlọ́run, láti wo Ọlọ́run. Nípa wíwo Ọlọ́run lọ́lọ́run fi lè ṣàánú rẹ. O ò nílò láti wo ẹlòmíràn. Ọlọ́run nìkan ló ní láti máa wò. Ó ń retí àti rí nǹkan gbà lọ́wọ́ Ọlọ́run, lọ́wọ́ wọn. Ǹjẹ́ ìwọ náà ń retí? Nígbà tí o bá gba àdúrà, o ní láti máa retí. Tí o bá gba àdúrà sí Ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́, o ní láti máa retí pé àdúrà tí o gbà sí Ọlọ́run láti ṣe. Ọ̀pọ̀ ìgbà ni a máa ń gbàdúrà, a kàn gbàdúrà lásán, a dẹ̀ fi sílẹ̀ ní síbẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run ń retí wa láti máa retí pẹ̀lú ìgbàgbọ́. Bí o ṣe ń retí ìyanu rẹ lónìí, Ọlọ́run yóò ṣe fún ọ ní orúkọ Jésù. Pétérù wípé fàdákà àti wúrà èmi kò ní, ṣùgbọ́n ohun tí mo mọ̀ tí mo ní èyí ni mo fi fún ọ. Ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, dìde kí o sì máa rìn. Lónìí náà mo pàṣẹ pẹ̀lú ọwọ́ agbára Ọlọ́run pé nínú ìyarọ rẹ, ní orúkọ Jésù, dìde kí o sì máa rìn. Gbogbo ohun tó so ọ́ mọ́lẹ̀ tí ò jẹ́ kí o máa rìn, mo pa á láṣẹ lénìí. Ọwọ́ agbára Ọlọ́run yóò máa tú wọn sílẹ̀. Ó sì máa rìn lónìí, ó sì máa yin Ọlọ́run lógo. Nínú ẹsẹ̀ 7
ó sì fà á lé ọwọ́ ọ̀tún, ó sì gbé e dìde lé ojú kan náà. Ẹsẹ̀ rẹ̀ àti egungun kókósẹ̀ rẹ̀ sì mókun. Ọlọ́run yóò tú ẹ sílẹ̀ nínú ìdè ayé. Gbogbo ibi tí ọ̀tá ti dè ẹ́ mọ́lẹ̀ lónìí, ọwọ́ agbára Ọlọ́run yóò máa tú ọ sílẹ̀. Yóò sì máa gba ìbùkún tirẹ̀ lónìí ní orúkọ Jésù. Ẹsẹ̀ 9, ó sì ń fò sókè, ó dúró, ó sì bẹ̀rẹ̀ sí rìn, ó sì ń bá wọn wọ inú tẹ́ḿpìlì lọ. Ó ń rìn, ó sì ń fò, ó sì ń yin Ọlọ́run. Ìwọ náà yóò yin Ọlọ́run lónìí. Ó fò sókè torí pé Ọlọ́run yóò ṣe ìyanu nínú ayé rẹ. Gbogbo ìyanu tí o ti ń retí, Ọlọ́run yóò sọ dayọ̀ ní orúkọ Jésù. Gbogbo ibi tí èṣù ti dè ẹ́ mọ́lẹ̀, tí ọ̀tá ti dè ẹ́ mọ́lẹ̀, Ọlọ́run yóò ṣe ìyanu, yóò tú ọ sílẹ̀. Ó sì dìde, ó gba ìyanu rẹ ní orúkọ Jésù. A rí pé arákùnrin yìí ó wà níbi tó yẹ kó wà lásìkò tó yẹ kó wà níbẹ̀. Ìdí nìyí tí ó fi gba ìbùkún rẹ̀. Ó ń fò sókè, ó ń dúpẹ́. Ìwọ náà tí Ọlọ́run bá ṣe oore fún ọ, ǹjẹ́ o máa ń rántí láti dúpẹ́? Ǹjẹ́ o máa ń pa mọ́ra níbí? Oore Ọlọ́run òun láti jíyìn rẹ̀, òun láti sọ fún àwọn ẹlòmíràn. A rí pé Ọlọ́run nǹkan àkọ́kọ́ tí ẹni yìí ṣe ò ní pé láti lọ dúpẹ́. Kò ní àǹfààní láti wọnú tẹ́ḿpìlì, ṣùgbọ́n lónìí nígbà tí Ọlọ́run ṣe ìyanu rẹ̀, ó wọnú tẹ́ḿpìlì, ó ń dúpẹ́, ó ń yin Ọlọ́run lógo. Àìmọye testimony tó ti pa mọ́ra tó sọ fún ẹnìkan pé Ọlọ́run ṣe ìyanu fún ọ. Òun láti máa dúpẹ́ nígbà tí Ọlọ́run bá ṣe oore fún ọ. Òun láti fún Ọlọ́run ní ọpẹ́ rẹ̀, òun láti gbé e ga, òun láti fòmọ ìmoore Ọlọ́run hàn. Ọlọ́run yóò dúró tì wá, yóò sì gbọ́ àdúrà wa. Ọlọ́run mọ ohun tí a fẹ́. Ọlọ́run mọ ohun tí a fẹ́. Nǹkan tí arákùnrin ń béèrè fún, ó ń retí ẹ̀bùn lọ́wọ́ Jòhánù àti Pétérù. Bóyá owó ló ń retí, ṣùgbọ́n Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run mọ mo fẹ́ wa, ó mọ àìní wa. Nígbà mìíràn a lè máa béèrè ohun mìíràn lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run mọ nǹkan tí a fẹ́. Jòhánù àti Pétérù wọ́n mọ̀ pé arákùnrin yìí ó nílò kọjá owó, ó nílò ìtúsílẹ̀ nínú ìdè tó wà. Ìyẹn ìtúsílẹ̀ nípa ti ẹ̀mí àti nípa ti ara. A sì rí pé Ọlọ́run ti pàṣẹ Pétérù àti Jòhánù ó ṣe ìyanu láti tú sílẹ̀. Torí náà nígbà tí a bá ń béèrè lọ́wọ́ Ọlọ́run tí a ò bá tí ì rí gbà, Ọlọ́run ó ń palẹ̀mọ́ oore tó dára fún wa ni. Torí náà Ọlọ́run rí gbogbo àwòrán ńlá yìí tí àwa kò rí. Nígbà tí a bá sì ń gbàdúrà sí tí à ń retí, ọ̀nà tí yóò gbà ṣe yóò yà wá lẹ́nu. Ọlọ́run yóò yà wá lẹ́nu ní orúkọ Jésù. Ọlọ́run kan náà tó wà lánàá, òun náà ló wà lónìí, òun náà ló sì wà títí ayérayé. A rí pé ọkùnrin yìí kò dákẹ́, ó ń béèrè fún agbe. Ìwọ náà ò ní láti dákẹ́, ò ní láti béèrè. O mọ ẹni tí Ọlọ́run lè sọ fún ọ, ìyàn fún ọ láti ṣe ọ lóore. A rí pé Ọlọ́run ṣe ìyanu fún arákùnrin. Oore tí kò ṣeé pa mọ́ra, òun ni Ọlọ́run ṣe fún. Oore ìta gbangba, òun ni Ọlọ́run ṣe fún. Mo gbàdúrà fún gbogbo ọkàn tó ń gbọ́ mi lónìí, Ọlọ́run yóò ṣe oore ìta gbangba fún ọ. Oore tí kò ṣeé pa mọ́ra, Ọlọ́run yóò ṣe fún ọ. Ìyanu tìrẹ náà yóò wáyé ní orúkọ Jésù. Ohun tí a ní láti ṣe òun ni kí a gbọ́kànlé Ọlọ́run, ká sì tẹ̀síwájú, ká máa retí. A rí pé àwọn tó ń gbé arákùnrin wá sí ẹnu tẹ́ḿpìlì dáradára, wọn ò dáwọ́ rẹ̀ dúró, wọ́n ń gbé wá lójoojúmọ́ títí tí ìyanu rẹ̀ fi dé. Torí náà nígbà tí o bá ń gbàdúrà sí Ọlọ́run, tí o ń fọkàn sí Ọlọ́run láti tẹ̀síwájú, máa retí ọjọ́ kan ìyanu tìrẹ náà yóò dé. Ọlọ́run yóò ṣe ìyanu tiwa. Ọlọ́run aláàánú tó bá ọkùnrin yìí pàdé, tó rán aláàánú sí, yóò rán aláàánú sí àwa náà ní orúkọ Jésù. Mo gbàdúrà gbogbo ibi tí èṣù ti dè wá mọ́lẹ̀, Ọlọ́run yóò tú wa sílẹ̀, ìyanu yóò sì dé bá ayé wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Kí lorúkọ rẹ̀? Kí lorúkọ Olúwa? Ọlọ́run Mósè. Ọlọ́run Mósè o. Kí lorúkọ Ọlọ́run? Kí lorúkọ Jésù? Kí lorúkọ rẹ̀? Ọlọ́run Mósè o. Ìyanu.
hallelujah. Kí lórúkọ Olúwa o? Bàbá tí bá wa ṣe, bàbá tí bá wa ṣe o, bàbá tí bá wa ṣe, bàbá tí bá wa ṣe o, ohun tó já wa láyà, bàbá tí bá wa ṣe, ohun tó já wa láyà, bàbá tí bá wa ṣe. Bàbá tí bá mi ṣe, bàbá tí bá mi ṣe o, bàbá tí bá mi ṣe, bàbá tí bá mi ṣe o, ohun tó já mi láyà, bàbá tí bá mi ṣe, mo dúpẹ́ ohun tó já mi láyà, bàbá tí bá mi ṣe. Bàbá tí bá wa ṣe, bàbá tí bá wa ṣe o, bàbá tí bá wa ṣe, bàbá tí bá wa ṣe o, ohun tó já wa láyà, bàbá tí bá wa ṣe, ohun tó já wa láyà, bàbá tí bá wa ṣe. Distinct Furniture tó ti gbára mi wọ̀lú iléeṣẹ́ alálùbáríkà tí ń ta fọ́nítọ̀ àgbàlódé tó bòde òní mu tó sì lálòpẹ́ bíi sofas, sectionals, beds, dining set, Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ. Gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá fọ́nítọ̀ tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín ẹ má wulẹ̀ sòpò jìnnà Distinct Furniture ní ẹ ká lọ. Online shopping wà ní Distinct Furniture ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net. àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ ẹ pè Distinct Furniture lórí fóònù wọn 952-212-6527 kẹ̀sì darapọ̀ mọ́ gbòyè tí ń jàǹfààní fọ́nítọ̀ àgbàlódé pẹ̀lú owó pọ́ọ́kú lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ̀rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct Furniture 952. ṣe ìyanu tèmi lé ní Olúwa, ṣe ìyanu mi lé ní Olúwa. Mo gbọ́kàn mi lé Ọlọ́run, wọ Ọlọ́run kí o ṣe ìyanu fún ọkùnrin arọ́ni níwájú tẹ́ḿpìlì dáradára. Wá ṣe ìyanu tèmi lénìí, o ṣe ìyanu arákùnrin náà nípasẹ̀ Pétérù àti Jòhánù. Bàbá wá ṣe ìyanu tòmí. Àdúrà ni a máa gbà báyìí, a máa gba àdúrà yìí. Bí a ṣe ń gba àdúrà, Ọlọ́run yóò gbọ́ àdúrà wa, yóò ṣe ìyanu tiwa. Àwọn àdúrà tí a ó máa pè wọ̀nyí gẹ́gẹ́ bí ìṣe wa, ẹ jẹ́ kí a máa kọ wọ́n sílẹ̀ àbí ká kọ wọ́n sókàn àyà wa. Àdúrà tí a máa gbà láàrin ìní sí ọjọ́ mẹ́jọ ni. Ká gba àdúrà sí Ọlọ́run pé nínú oṣù yìí, nínú ọdún yìí, kí Ọlọ́run kó wá ṣe ìyanu tèmi. Ìwọ tó ṣe ìyanu nípasẹ̀ Pétérù àti Jòhánù fún ọkùnrin arọ́ni, wá ṣe ìyanu tèmi náà. Ẹ ká máa gba àdúrà sí Ọlọ́run, ẹ máa gba àdúrà yìí sí Ọlọ́run. Ẹ pe orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Lẹ́yìn tó bá ti pe orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta, sọ fún Ọlọ́run, tu ayé mi lára, tu ayé mi lára ìwọ Ọlọ́run. Jẹ́ ká wo arákùnrin ni, irú ìtura tí yóò ní, ẹni tí wọ́n ń gbé wá
sí ojú kan náà lójoojúmọ́, kò lè dìde, kò lè rìn. Ṣùgbọ́n nígbà tí ìyanu Ọlọ́run ṣẹlẹ̀, ìtura bá a. Gbàdúrà sí Ọlọ́run báyìí: tú ayé mi lára Ọlọ́run, ìwọ Ọlọ́run mi. Mo ń retí ìyanu tèmi náà lénìí. Ṣe ìyanu tèmi fún mi. Tú ayé mi lára. Gbogbo nǹkan tó ní mi lára, tó dè mí mọ́ ojú kan náà, mú wọn kúrò. Tú ayé mi lára. Jẹ́ n gba òmìnira kí n lè wá dúpẹ́ lọ́wọ́ rẹ. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Sọ fún Ọlọ́run pé bàbá, jẹ́ kí ayé mi gba ìtúsílẹ̀ kúrò nínú gbogbo ìfọwọ́kàn ibi, gbogbo ìfọwọ́kàn ibi. Ìwà ayé mi gba ìtúsílẹ̀ ní orúkọ Jésù, ní agbára mi mímọ́. Gbogbo ìdè ayé mi ẹ máa gba ìtúsílẹ̀. Gbogbo ìyarọ ayé mi ẹ máa gba ìlera, ẹ máa gba ìlera. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Máa gbàdúrà yìí sí Ọlọ́run. Máa gbàdúrà yìí sí Ọlọ́run. Bàbá tó ń gbàdúrà ni. Sọ fún Ọlọ́run gbogbo ohun tí a bí mọ́ mi tí kò dára, tí ó ń dè mí mọ́lẹ̀, tí kò jẹ́ kí n rí ìtura mi gbà, kí jẹ́ kí n rí ìrànlọ́wọ́ mi gbà. Bàbá, máa já wọn nínú ayé mi. Máa já wọn nínú ayé mi. Máa já wọn nínú ayé mi. A sọ wípé wọ́n sì ń gbé ọkùnrin kan tí ó yarọ láti inú ìyá rẹ̀ wá. Gbogbo ìyarọ láti inú ìyá mi wá ní orúkọ Jésù. Bàbá, máa já wọn nínú ayé mi. Máa já wọn nínú ayé mi. Gbogbo ipá èṣù, gbogbo ìyarọ tí mo ti mú wá, tí a bí mọ́ mi ní orúkọ Jésù. Bàbá, máa pa wọ́n rẹ́ nínú ayé mi. Máa pa wọ́n rẹ́ nínú ayé mi. Máa pa wọ́n rẹ́ nínú ayé mi. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Sọ fún Ọlọ́run: ìtàn ayé mi gbọ́dọ̀ yí padà. Ìwọ Ọlọ́run, yí ìtàn ayé mi padà. Ìwọ tó yí ìtàn ayé arákùnrin yìí padà, tí ó sọ di ẹni tí ó ń fò, ẹni tí ó ti yarọ tẹ́lẹ̀, tó di ẹni tó ń sá kiri, tó di ẹni tó ń yọ ayọ̀ ìdùnnú. Ayọ̀ ìdùnnú wá mú wá sínú ayé mi. Yí ìtàn ayé mi padà. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Sọ fún Ọlọ́run pé nípa agbára mímọ́ rẹ, má yẹ káyé kó máa káàánú mi. Má yẹ káyé kó máa káàánú mi. Àwọn káàánú obìnrin yìí, arákùnrin yìí, wọ́n wo lójoojúmọ́. Àwọn tó ń wọ inú ìjọsìn, ilé ìjọsìn lọ, tó ń wọ tẹ́ḿpìlì lọ, wọ́n ń wò pẹ̀lú àánú. Ìwọ Ọlọ́run, ibi ipò tí mo wà, táwọn èèyàn yóò máa fi káàánú mi, má jẹ́ n wà nírú ipò bẹ́ẹ̀. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Ipò tí mo wà, tí ó jẹ́ ipò àánú táwọn èèyàn yóò máa káàánú mi. Bàbá, mú kúrò nínú ayé mi. Fi mí sípò tó dára. Fi mí sípò tó dára. Mi ì fẹ́ ìkáàánú àwọn ènìyàn. Ìkáàánú ènìyàn nínú ayé mi, tí wọ́n yóò máa káàánú mi láti máa ṣàánú tí kò tọ́. Bàbá, mú kúrò nínú ayé mi. Bàbá, àánú tí mo fẹ́ láti ọ̀dọ̀ rẹ ni. Àánú rẹ nìkan ló dúró. Bàbá, gbogbo ìkáàánú ènìyàn nínú ayé mi, bàbá, mú kúrò. Ìkẹ́gàn ènìyàn nínú ayé mi, láti máa kẹ́gàn mi lójú kan náà, bàbá, mú kúrò nínú ayé mi. Sọ fún Ọlọ́run: dáwọ́ ìyà dúró kúrò nínú ayé mi. Dáwọ́ ìyà kúrò nínú ayé mi. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Tí ìyà bá wà nínú ayé ènìyàn, olúwa rẹ̀ yóò wà lójú kan náà. Àrí pé kò ní lè ṣe ohunkóhun. Dáwọ́ ìyà rẹ kúrò nínú ayé mi. Sọ fún Ọlọ́run: fà mí lọ́wọ́ sókè tí ó sì gbé mi dìde. Àrí pé Pétérù, ó gbé arákùnrin, ó fa ọwọ́ ọ̀tún arákùnrin náà, ó sì gbé dìde lójú kan náà. Ẹsẹ̀ rẹ̀ àti egungun kókósẹ̀ rẹ̀ sì mókun. Gbàdúrà sí Ọlọ́run. Ọlọ́run, gẹ́gẹ́ bí Pétérù ṣe fún arákùnrin yìí, nípa ọwọ́ agbára rẹ̀, fà mí lọ́wọ́ sókè kí ó sì gbé mi dìde nínú ipò arọ mi. Bàbá, gbé mi dìde. Wá sọ fún Ọlọ́run, orúkọ Ọlọ́run lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run aláàánú, Baba mímọ́, jẹ́ kí n wà níbi tó yẹ kí n wà lásìkò tó yẹ. Sọ fún Ọlọ́run: jẹ́ kí n wà níbi tó yẹ kí n wà lásìkò tó yẹ, kí n lè rí ìyanu mi gbà. Àrí pé arákùnrin yìí, ó wà níbi tó yẹ kó wà lásìkò tó yẹ. Wo ni Pétérù àti Jòhánù ni wọ́n fi rí, ni wọ́n sì ṣàánú fún un. Jẹ́ kí n wà níbi tó yẹ kí n wà
nígbà tó yẹ kí n wà. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Sọ fún Ọlọ́run, rán aláàánú fún mi sí mi. Sọ fún Ọlọ́run, rán aláàánú sí mi. Rán aláàánú sí mi lónìí. Jẹ́ kí n rí ìyanu tèmi náà gbà lónìí. Rán aláàánú sí mi. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Sọ fún Ọlọ́run pé ní orúkọ Jésù, gbogbo ẹ̀mí èṣù tó dè mí mọ́lẹ̀, ẹ máa tú. Gbogbo àwọn ẹ̀mí èṣù, ẹ̀mí búburú tó dè mí mọ́lẹ̀ láti inú oyún ìyá mi wá, ẹ máa tú. Ẹ máa tú láti inú ìdílé mi, láti inú ẹbí bàbá mi, ẹbí ìyá mi. Gbogbo ẹ̀mí èṣù bẹ́ẹ̀ tó dè mí mọ́lẹ̀ tí ó jẹ́ ní lọ síwájú, ní orúkọ Jésù, ẹ máa tú. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Sọ fún Ọlọ́run, Ọlọ́run bàbá mi, ràn mí lọ́wọ́ láti dojúkọ gbogbo àìlera lára mi, èyíkéyìí tí kò lè jẹ́ kí n tẹ̀síwájú. Gbogbo àìlera ara mi tí kò jẹ́ kí n tẹ̀síwájú, bàbá mú kúrò, alágbára mú kúrò. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Sọ fún Ọlọ́run, jẹ́ kí ọ̀rọ̀ mi já sí àríyànjiyàn, sí rere lóṣù yìí, lọ́sẹ̀ yìí, lọ́dún yìí. Ọ̀rọ̀ arákùnrin yìí já sí àríyànjiyàn. Ẹni tí a ti ń gbé sí ẹnu ilẹ̀kùn, ní ojú kan náà, ó wá di ẹni tí a wò sàn. Ọ̀rọ̀ rẹ̀ ó já sí àríyànjiyàn. A rí pé ẹni tí kò lè wọ tẹ́ḿpìlì tẹ́lẹ̀, ó di ẹni tó ń wọ tẹ́ḿpìlì. Jẹ́ kí ọ̀rọ̀ mi kó já sí àríyànjiyàn. Sọ fún Ọlọ́run, bàbá, ọ̀rọ̀ mi jẹ́ kó já sọ́pẹ̀, jẹ́ kó jẹ́ sí àríyànjiyàn níwájú àwọn ènìyàn. Sọ fún Ọlọ́run, bàbá, fún mi ní ìyanu pẹ̀lú ìjẹ́rìísí ìta gbangba. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Máa gbàdúrà sí Ọlọ́run bẹ́ẹ̀ pé fún mi ní ìyanu àti ìjẹ́rìísí ìta gbangba. A rí pé ìjẹ́rìísí ìta gbangba òun ni arákùnrin arọ yìí ni Ọlọ́run fi fún. Ìyanu ìta gbangba àti ìjẹ́rìí ìta gbangba òun ni Ọlọ́run fi fún. Sọ fún Ọlọ́run bẹ́ẹ̀, ṣe bákan náà fún mi. Ìjẹ́rìí ìta gbangba, ìyanu ìta gbangba, ìyanu aláríyànjiyàn. Wá ṣe fún mi, bàbá, ṣe fún mi, ṣe fún mi. Sọ fún Ọlọ́run, níbi tí n kò ti retí àánú, nígbà tí n kò retí àánú, jẹ́ kí àánú kó wá mi rí. Níbi tí n kò ti retí àánú, nígbà tí n kò retí àánú, jẹ́ kí àánú kó wá mi rí. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Sọ fún Ọlọ́run, ṣe ìyanu tèmi náà lénìí. Alágbára, ṣe ìyanu mi. Mi mọ nǹkan tó ń retí Ọlọ́run fún láti ṣe ìyanu lórí rẹ̀. Bóyá lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, lórí ọ̀nà ẹ̀kọ́ rẹ ni, lórí ọkọ ni, lórí ìtẹ̀síwájú ayé rẹ ni, lórí ìwé ìgbélú ni. Ìyanu tó kò máa wá lọ́wọ́ Ọlọ́run. Máa gbàdúrà sí Ọlọ́run pé Ọlọ́run, ṣe ìyanu tèmi náà lénìí. Dárúkọ irú ìyanu bẹ́ẹ̀ tí ó ń retí Ọlọ́run kó ṣe. Ọlọ́run yóò sì ṣe é. Sọ fún Ọlọ́run, pẹ̀lú ìwàláàyè rẹ, jẹ́ kí ohun gbogbo jẹ́ ṣíṣe fún rere nínú ayé mi. Ohun gbogbo jẹ́ kó jẹ́ ṣíṣe ní rere fún mi. Sọ fún Ọlọ́run bẹ́ẹ̀. Sọ fún Ọlọ́run, rán aláàánú sí mi gẹ́gẹ́ bí o ṣe rán Jòhánù àti Pétérù sí ọkùnrin arọ ni. Rán aláàánú sí mi. Jẹ́ kí èmi náà kí ó rí ìyanu tèmi gbà lónìí. Jẹ́ rí ìyanu tèmi gbà lénìí. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Sọ fún Ọlọ́run, jẹ́ kí ẹnu mi kó kún fún orin ìyìn. Ẹnu mi kó kún fún orin ìyìn. A rí pé arákùnrin ó ń fò sókè, ó dúró, ó sì bẹ̀rẹ̀ sí rìn, ó sì ń bá wọn wọ inú tẹ́ḿpìlì lọ. Ó ń rìn, ó sì ń fò, ó sì ń yin Ọlọ́run. Orin ìyìn. Bàbá, jẹ́ kí èmi náà kọ. Bàbá, fi orin tuntun sí mi lẹ́nu. Jẹ́ n kọrin tuntun ní orúkọ Jésù. Bàbá, yà mí lẹ́nu. Ṣe ìyanu tèmi náà lénìí. Kí n bá wọn kọrin tuntun. Bàbá, ṣe é fún mi. Olúwa, ṣe é fún mi. Sọ fún Ọlọ́run, ohunkóhun tó lè dá mi dúró láti má jẹ́ kí n débi gíga mi. Bàbá, máa mú wọn kúrò ní ọ̀nà mi. Mú wọn kúrò ní ọ̀nà mi. Ẹ bẹ̀rẹ̀ sí ní kúrò ní ọ̀nà mi. Máa gbàdúrà sí Ọlọ́run. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Sọ fún Ọlọ́run, ìyanu ìta gbangba, ìyanu tí ò ṣe é pamọ́. Bàbá, wá ṣe fún mi. Bàbá, wá ṣe ìyanu tèmi náà fún mi. Ìyanu ìta gbangba, ìyanu tí ò ṣe é pamọ́. Bàbá, ṣe fún mi. Ọlọ́run, ṣe fún mi. Ọlọ́run, dìde fún ìrànlọ́wọ́ mi.
bàbá wá dìde fún ìrànlọ́wọ́ mi, alágbára dìde fún ìrànlọ́wọ́ mi. Jẹ́ kí n kọ orin tuntun, máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìdáhùn sí àwọn ìbéèrè tí o ti béèrè. Máa gbàdúrà sí Ọlọ́run, máa yìn lógo, máa gbé Ọlọ́run ga bí ó ti gbàdúrà rẹ̀. Máa fi ìgbàgbọ́ retí Ọlọ́run yóò ṣe, yóò sì gbàdúrà wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín. Mo pàṣẹ ìyanu sínú ayé wa ní orúkọ Jésù. Ọlọ́run tó jẹ́ Ọlọ́run ìyanu yóò ṣe ìyanu tiwa náà fún wa ní orúkọ Jésù. Gbogbo bí a ṣe gbọ́kànlé Ọlọ́run, Ọlọ́run kò ní dójú tì wá. Àánú Ọlọ́run yóò máa bá wa gbé. Ìyanu ńlá yóò ṣẹlẹ̀ nínú ayé wa. Ẹ jẹ́ ká máa fi ìgbàgbọ́ retí pé Ọlọ́run yóò ṣe, yóò fún wa ní testimony pípé, yóò dì wá mú ní orúkọ Jésù Kristi Olúwa wa. Lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa lórí ètò wákàtí ìyanu. Ọlọ́run yóò wà pẹ̀lú wa o. Ọwọ́ agbára rẹ̀ yóò fi gbé wa ró. Ayọ̀ àti àlàáfíà òun ni a ó tún máa fi pàdé ní ọjọ́ mẹ́jọ lórí ètò wákàtí ìyanu. Kí lorúkọ rẹ̀? Kí lorúkọ Olúwa? Ọlọ́run Mósè. Ọlọ́run Mósè o. Ìyanu, ìyanu. Ìyanu, ìyanu. Kí lorúkọ Ọlọ́run? Kí lorúkọ Jésù? Kí lorúkọ rẹ̀? Ọlọ́run Mósè o. Ogo, go, go. Ogo, go, go. Ogo, go, go. Ogo, go, go. Ogo fún Ọlọ́run Mósè. Ogo fún Orímọládé. Ogo fún Ọlọ́run Mósè. Ogo fún Orímọládé. Ogo, go, go. Ogo, go, go. Ogo, go, go. Ogo, go, go. Ogo fún Ọlọ́run Mósè. Ogo fún Orímọládé.